Ẹ kúlé o gbogbo ẹ̀yin bàbá àti màmá, ẹ̀gbọ́n àti àbúrò tẹ́ ń gbọ́ mi nílé. Ẹ̀dẹ̀ ò dà bí o, ẹ kú àkókò yìí, ẹ kú àbọ̀ sínú oṣù tuntun. Oṣù kẹrin okòóléníẹgbàá ọdún àti ẹyọ márùn-ún yìí. Mo kí yín kú àbọ̀ sí ìpalẹ̀mọ́ ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi fún ti ọ̀sẹ̀ àkọ́kọ́ nínú oṣù kẹrin yìí. Fún gbogbo àwa ìjọ Ọlọ́run tá ń tẹ̀lé ìlànà ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi gbogbogbò tí onírúurú ìjọ ń lò káàkiri gbogbo àgbáyé, bí ìjọ onítẹ̀bọmi ní Nàìjíríà lábẹ́ àkóso ẹ̀ka ẹ̀kọ́ ìjọ náà. Orí ọ̀rọ̀ tá ń kẹ́kọ̀ọ́ lé lórí lọ́sẹ̀ yìí òun ni ìrúbọ kan ṣoṣo ti Jésù Kristi. Ìrúbọ kan ṣoṣo ti Jésù Kristi. A sì ń lọ kẹ́kọ̀ọ́ nínú ìwé Hébérù orí 9 àti orí 10. Ìwé Hébérù orí 9 àti orí 10 òun ni a ti ń lọ kọ́ ẹ̀kọ́. Bíbélì yín bá wà lárọ̀ọ́wọ́tó yín, ẹ dákun ẹ gbé síta, ẹ jẹ́ ká jọjọ kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Mo bẹ̀rẹ̀ sí kà láti inú ìwé Hébérù orí 9. Mo bẹ̀rẹ̀ sí kà nínú Bíbélì mímọ́ lédè Yorùbá láti ẹsẹ̀ 3:20. Hébérù orí 9 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 3:20. Ẹ gbọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run ti wí. Nítorí náà, nígbà tí ó jẹ́ pé a ní láti fi ẹbọ sọ ẹ̀dá àwọn nǹkan tí ọ̀run di mímọ́, a rí i pé àwọn nǹkan tí ọ̀run fúnra wọn nílò ẹbọ tí ó dára ju èyí tí ẹ̀dá wọn gbà lọ. Nítorí kì í ṣe àgọ́ tí a fi ọwọ́ kọ́ ni Kristi Jésù wọ̀ lọ, èyí tí í ṣe ti ẹ̀dá ti àgọ́ tòótọ́, ṣùgbọ́n ọ̀run gan-an ni ó lọ, ọ̀run gan-an ni ó wọ̀ lọ. Nísinsìnyí ó wà níwájú Ọlọ́run nítorí wa. Kì í ṣe pé àrútúrú ni yóò máa fi ara rẹ̀ rúbọ bíi olórí àlùfáà ti ìdílé Léfì tí máa wọnú ibi mímọ́ jùlọ lọ lọ́dọọdún pẹ̀lú ẹ̀jẹ̀ tí kì í ṣẹ̀jẹ̀ ara rẹ̀. Bí bẹ́ẹ̀ bá ní, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni ìbá ti máa jìyà àti ìgbà tí a ti fi ìdí ayé sọlẹ̀. Ṣùgbọ́n ó fi ara rẹ̀ hàn lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí àkókò pín dé láti wẹ ẹ̀ṣẹ̀ nù nípa ẹbọ ẹ̀ẹ̀kan ṣoṣo tí ó fi ara rẹ̀ rú. Dandan ni pé kí gbogbo ènìyàn kú lẹ́ẹ̀kan ṣoṣo. Lẹ́yìn ikú, ìdájọ́ ló kàn. Bákan náà ni Kristi, nígbà tí ó fi ara rẹ̀ rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti kó ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lọ, yóò padà lẹ́ẹ̀kejì, kì í ṣe láti tún rú ẹ̀ṣẹ̀ mọ́, ṣùgbọ́n láti gba àwọn tí ń fi ìtara retí rẹ̀ là. Hébérù orí 10 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 1. Nítorí òfin Mósè jẹ́ òjìji àwọn ohun rere tí ń bọ̀, kì í ṣe àwòrán gan-an, kì í ṣàwòrán wọn gan-an. Òfin ṣe ìlànà nípa irú ẹbọ kan náà tí àwọn èèyàn yóò máa rú lọ́dọọdún, ṣùgbọ́n òfin kò lè sọ àwọn tí ń wá síwájú Ọlọ́run di pípé. Bí ó bá jẹ́ pé àwọn ẹbọ yìí ti sọ àwọn tí ń rú wọn di pípé ni, wọn kì bá ti rú wọn mọ́, nítorí ẹ̀rí ọkàn wọn kì bá ti dá wọn lẹ́bi mọ́. Bí ó bá jẹ́ pé ẹbọ tí wọ́n rú lẹ́ẹ̀kan bá wẹ̀ wọ́n mọ́. Ṣùgbọ́n àwọn ẹbọ wọ̀nyí mú ẹ̀ṣẹ̀ wá sí ìrántí ni lọ́dọọdún, nítorí ẹ̀jẹ̀ màálù àti ewúrẹ́ kò lè kó ẹ̀ṣẹ̀ lọ. Ẹsẹ̀ 11 orí 10. Àwọn àlùfáà a máa dúró lójoojúmọ́ láti ṣe iṣẹ́ ẹ̀sìn wọn, láti máa rú ẹbọ kan náà tí kò lè kó ẹ̀ṣẹ̀ lọ nígbàkúùgbà. Ṣùgbọ́n òun, èyí ni Jésù Kristi, ṣe ìrúbọ lẹ́ẹ̀kan fún ẹ̀ṣẹ̀ tí ó tó fún gbogbo ìgbà. Ó wá jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Níbẹ̀ ni ó wà tí ó ń retí ìgbà tí gbogbo àwọn ọ̀tá rẹ̀ yóò di àpótí ìtìsẹ̀ rẹ̀.
nítorí nípa ẹbọ kan ó sọ àwọn tí a yà sọ́tọ̀ di pípé títí láéláé. Ẹsẹ̀ ìkọkàndínlógún orí 10 ìwé Hébérù. Nítorí náà ẹ̀yin ará, a ní ìgboyà láti wọ ibi mímọ́ jùlọ tí ó wà lẹ́yìn aṣọ ìkélé nípa ẹ̀jẹ̀ Jésù, nípa ọ̀nà títún àti ọ̀nà ààyè tí ó ti yà sọ́tọ̀ fún wa tí í ṣe ti ẹran ara rẹ̀. A tún ní àlùfáà àgbà tí ó wà lórí ìdílé Ọlọ́run. Nítorí náà ẹ jẹ́ kí a súnmọ́ ọ̀dọ̀ rẹ̀ pẹ̀lú òtítọ́ ọkàn àti ìgbàgbọ́ tí ó kún. Kí a fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ọkàn wa mọ́, kí a wẹ èérí ọkàn búburú nínú wa nù, kí a fi omi mímọ́ wẹ ara wa mọ́, kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láì sí iyèméjì, nítorí ẹni tí ó tó gbẹ́kẹ̀lé lẹni tó ṣèlérí. Ẹ jẹ́ kí a máa rò ó nípa bí a ó ṣe tún fi fún ara wa ní ìwúrí láti máa ní ìfẹ́ àti láti máa ṣiṣẹ́ rere. Ẹ má jẹ́ kí a máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ bí àṣà àwọn mìíràn, ṣùgbọ́n kí a máa gbára wa níyànjú, pàtàkì jùlọ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti rí i pé ọjọ́ ńlá ọ̀hún súnmọ́ tòsí. Gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti rí i pé ọjọ́ ńlá ọ̀hún súnmọ́ tòsí. Kí Olúwa bùkún ọ̀rọ̀ rẹ̀ fún ìgbàlà ẹ̀mí gbogbo wa. Ẹsẹ̀ wúrà wa fún ọ̀sẹ̀ yìí òun ni Hébérù orí 9 ẹsẹ̀ 4 Hébérù orí 9 ẹsẹ̀ 4 Fún àtẹnumọ́ mo kà á lẹ́ẹ̀kan sí ẹsẹ̀ wúrà wa, ẹsẹ̀ àkọ́kàn, ẹsẹ̀ mọ́nigbàgbé. Hébérù orí 9 ẹsẹ̀ 4 Nítorí Kristi kò wọ ibi mímọ́ tí a fi ọwọ́ ṣe lọ, tí í ṣe àpẹẹrẹ tòtítọ́, ṣùgbọ́n ó lọ sí ọ̀run pàápàá nísinsìnyí láti fi ara hàn níwájú Ọlọ́run fún wa. Nítorí Kristi kò wọ ibi mímọ́ tá a fi ọwọ́ ṣe lọ, tí í ṣe àpẹẹrẹ ti òtítọ́, ṣùgbọ́n ó lọ sí ọ̀run pàápàá nísinsìnyí láti farahàn níwájú Ọlọ́run fún wa. Ẹsẹ̀ láti rántí wa nù, ẹsẹ̀ àkọ́kàn nù, ẹsẹ̀ àkórí nù, ẹsẹ̀ mọ́nigbàgbé nù, ẹjẹ́ àkọ́kàn, ẹjẹ́ àkórí, ẹ má jẹ́ àgbàgbé ẹ̀. Lẹ́ẹ̀kan sí mo kí wa kú àbọ̀ sínú oṣù tuntun, oṣù kẹrin, 2024 ọdún àti ẹyọ 5 yìí. Àdúrà mi ni pé Olúwa ó ràn yín lọ́wọ́ àti èmi náà láti lè bá Ọlọ́run rìn nínú oṣù tuntun yìí bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Àmín. Lóṣù tó kọjá, akẹ́kọ̀ọ́ wípé àwọn ọmọ Ísírẹ́lì kọ́ ibùgbé kan fún Olúwa láti máa gbé láàrin wọn. Nínú ibùgbé yìí tá à ń pè ní tabanákù, onírúurú ẹbọ ńlá ń rú níbẹ̀. Nínú rẹ̀ ní ẹbọ ìtùtù, èyí tí a kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ lọ́sẹ̀ tó kọjá. À ń rú ẹbọ ìtùtù láti pa ẹ̀ṣẹ̀ rẹ́, à ń rú ẹbọ ìtùtù láti bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀, à ń rú ẹbọ ìtùtù láti gbà dáríjì lọ́dọ̀ Ọlọ́run, à ń rú ẹbọ ìtùtù láti bá Ọlọ́run làjà. Ọdọọdún sì lẹbọ ìtùtù fáwọn ọmọ Ísírẹ́lì, nítorí pé ẹ̀jẹ̀ ẹranko, ẹ̀jẹ̀ ewúrẹ́, ẹ̀jẹ̀ màálù kò lè pẹ̀ṣẹ̀ rẹ́. Bá a ṣe kànú Bíbélì ní ìsìn, nǹkan mọ́ tó ń rán ni létí ẹ̀ṣẹ̀ ni. Ẹ̀kọ́ wa lóṣù yìí ó wá tó sọ lé ibi àparí ẹ̀kọ́ sí lóṣù tó kọjá, láti mú wa kúrò níbi ẹbọ oṣooṣù, ẹbọ ọdọọdún tí ò lè pẹ̀ṣẹ̀ rẹ́ títí láé, lọ síbi ìrúbọ tó jù rúbọ lọ, tó a ṣe lẹ́ẹ̀kan ṣoṣo tó sì pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ́. Ìdí nìyí tí ó fi jẹ́ pé àkórí ẹ̀kọ́ wa fún gbogbo oṣù kẹrin yìí òun ni ìrúbọ Kristi tí ó tó nígbà gbogbo. Ìrúbọ Kristi tí ó tó nígbà gbogbo. Bí ọdún àjínde bó ṣe ń kanlẹ̀kùn pópópó, ó ṣe pàtàkì fún wa láti ṣí ara wa níyè. Ó ṣe pàtàkì fún wa láti rán ara wa létí ìṣe pàtàkì ọdún àjínde.
kí sì ní ṣe pàtàkì ọjọ́ àjíǹde? Ìṣe pàtàkì ọdún àjíǹde òun ni pé Jésù fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ gbogbo ayé lẹ́ẹ̀kan ṣoṣo. Ìṣe pàtàkì ọdún àjíǹde nù. Jésù fi ara rẹ̀ rúbọ, òun lẹ́bọ, òun lè tutù, òun náà sì lolú àlùfáà tó fúnra ẹ̀ rú. Ó fi ara rẹ̀ ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ gbogbo ayé. Nítorí náà nínú ọ̀sẹ̀ àkọ́kọ́ yìí nínú oṣù kẹrin, lábẹ́ àkórí gbogbo oṣù yìí tá a pè ní ìrúbọ Kristi tí ó tó nígbà gbogbo. Ọ̀sẹ̀ àkọ́kọ́ yìí, orí ọ̀rọ̀ ẹ̀kọ́ wa bí mo ṣe sọ, òun wá ní ìrúbọ kan ṣoṣo ti Jésù Kristi. Ìrúbọ kan ṣoṣo ti Jésù Kristi. A sì pín ẹ̀kọ́ náà sí ọ̀nà mẹ́ta. Abala àkọ́kọ́ rẹ̀ òun la pè ní òjìjí àwọn ohun tí ń bọ̀. Òjìjí àwọn ohun tí ń bọ̀. Eléyìí sì ní í ṣe pẹ̀lú ìwé Hébérù tá a ti ń kẹ́kọ̀ọ́. Orí 9 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 3 títí dé parí, àti orí 10 ẹsẹ̀ 4 àkọ́kọ́, níbi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó dúró sínú tá a ti kọnu. Hébérù orí 9 ẹsẹ̀ 3 dé ìparí, àti orí 10 ẹsẹ̀ 1 sí 4. Ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí o, àfojúsùn abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí ó ní láti jẹ́ ká rí wípé ìrúbọ tí Jésù fi ara rẹ̀ ṣe ó ju gbogbo ẹbọ lọ. Ìrúbọ tí Jésù fi ara rẹ̀ ṣe ó ga kò sírú ẹ̀. Ìrúbọ tí Jésù fi ara rẹ̀ ṣe ó tóbi, ó gbé wọ̀n ju ìrúbọ tá à ń fàgbò, màálù, ewúrẹ́, àgùntàn, ìtú, ẹyẹlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí lọ. Ìfi ara ẹni rúbọ Jésù gbé wọ̀n ju gbogbo wọn lọ. Ó borí ẹbọ gbogbo. Ìdí nìyí tí a fi ń kọ́ ẹ̀kọ́ yìí láti jẹ́ ká ní ìmọ̀ rẹ̀. Ní abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa yìí, ẹ̀kọ́ wa yìí ń fi hàn wá àwọn ìdí tí ìrúbọ tí Jésù fi ara rẹ̀ ṣe tó fi ju gbogbo ẹbọ lọ. Ìdí àkọ́kọ́ tá a sì fún wa nínú ẹsẹ̀ Bíbélì tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí òun ni pé ibi tí Jésù gbé ti fi ara rẹ̀ rúbọ, ibi tí Jésù tó fi ara rẹ̀ rúbọ ó ga ju ibi tá a ti ń rú gbogbo ẹbọ yòókù lọ. Gbogbo ẹbọ táwọn olórí àlùfáà máa ń rú, bẹ̀rẹ̀ látorí Árónì, nínú àgọ́ àjọ wọn ti máa ń rú, nínú tabanákù wọn ti máa ń rú, nígbà tí Sólómọ́nì kọ́ tẹ́ḿpìlì, nínú tẹ́ḿpìlì wọn ti máa ń rú. Ṣùgbọ́n gbogbo ẹbọ tá a rú nínú tabanákù ni o, nínú àgọ́ àjọ ni o, nínú tẹ́ḿpìlì ni o, èèyàn ló kọ́ gbogbo ẹ̀. Àwòrán ibùgbé Ọlọ́run ni, kì í ṣojúlówó. Ṣùgbọ́n ẹbọ tí Jésù rú, ibi ó ti rú lọ́run ni. Ìyẹn ní ẹsẹ̀ 13 àti 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ń fìdí rẹ̀ múlẹ̀ fún wa. Hébérù orí 9 ẹsẹ̀ 13 àti 14. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí lẹ́ẹ̀kan sí. Nítorí náà a kò lè ṣàìfi ìwọ̀nyí wẹ àwọn àpẹẹrẹ ohun tí ń bẹ lọ́run mọ́. Ṣùgbọ́n yẹ kí a fi ẹbọ tí ó sàn jù wọ̀nyí lọ wẹ àwọn ohun ọ̀run pàápàá mọ́. Ẹsẹ̀ 14. Nítorí Kristi kò wọ ibi mímọ́ tí a fi ọwọ́ ṣe lọ, tí í ṣe àpẹẹrẹ tòtítọ́, ṣùgbọ́n ó lọ sí ọ̀run pàápàá nísinsìnyí láti farahàn níwájú Ọlọ́run fún wa. Ibi tí Jésù ti ṣèrúbọ tiẹ̀ kì í ṣe nú tẹ́ḿpìlì, kì í ṣe nú pẹpẹ, kì í ṣe nú àgọ́, nínú ọ̀run ni, níwájú Baba ló ti ṣèrúbọ fún wa. So ibi ó gbé ṣèrúbọ ó ga ju ibi tí a ti ń ṣe gbogbo ẹbọ ayé lọ. Ìdí àkọ́kọ́ tí ìrúbọ Jésù tó fi ju gbogbo ẹbọ lọ nù, ibi ó ti ṣe. Ìdí ẹlẹ́ẹ̀kejì tí ìrúbọ Jésù Kristi, ìfi ara ẹni rúbọ Jésù Kristi tí ó fi gbé wọ̀n ju gbogbo ẹbọ lọ, ó ní wípé
òun ni ohun tí a fi rúbọ gangan, ohun tí a fi rúbọ gangan. Ẹ̀jẹ̀ ẹranko làwọn àlùfáà máa fi rúbọ lọ́dọọdún. Ẹ̀jẹ̀ tí èsè tara wọn, ẹ̀jẹ̀ ẹranko, ẹ̀jẹ̀ ẹranko ni a máa lò. Ṣùgbọ́n Jésù Kristi, ẹ̀jẹ̀ ara rẹ̀ ló fi ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa. Ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dọ́gbọ̀n sí ìkejìdínlọ́gbọ̀n ó fìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. Ìwé Hébérù tá a ti ń kẹ́kọ̀ọ́ náà ni, orí 9 ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n dé ìkejìdínlọ́gbọ̀n. Ẹgbọ́n tí ìwé máa wí lẹ́ẹ̀kan sí, kì í sì í ṣe pé kí ó lè fi ara rẹ̀ rúbọ nígbàkúùgbà, bí olórí àlùfáà tí máa wọnú ibi mímọ́ lọ lọ́dọọdún, tòun tẹ̀jẹ̀ tí kìí ṣe tiẹ̀, tòun tẹ̀jẹ̀ tí kìí ṣe tiẹ̀, ohun ìrúbọ kìí ṣe ohun ẹ̀jẹ̀ tí èsè tiẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́, òun kì bá ṣàì má máa jìyà nígbà gbogbo láti ìpìlẹ̀ ayé. Ṣùgbọ́n nísinsìnyí ó fi ara rẹ̀ hàn lẹ́ẹ̀kan ṣoṣo ní òpin ayé láti mú ẹ̀ṣẹ̀ kúrò nípa ẹbọ ara rẹ̀. Ìrúbọ tí Jésù ṣe, òun gangan lẹbọ. Níwọ̀n bí ó ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn, bí a ti fi lélẹ̀ fún gbogbo ènìyàn láti kú lẹ́ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n lẹ́yìn èyí ìdájọ́. Bẹ́ẹ̀ ni Kristi pẹ̀lú lẹ́yìn tí ó ti fi ara rẹ̀ rúbọ lẹ́ẹ̀kan ṣoṣo láti máa ru ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀, yóò farahàn nígbà kejì láìsí ẹ̀ṣẹ̀ fún àwọn tí ń wo ọ̀nà rẹ̀ fún ìgbàlà. Ohun tí Jésù fi ṣèrúbọ, ó mú kí ẹbọ Jésù ju ti gbogbo àwọn ẹbọ tá à ń rú nínú ayé lọ, ju gbogbo ẹbọ àwọn àlùfáà lọ. Òun gangan ni ó fi rẹ̀ òun lẹ́bọ. Gbogbo àwọn àlùfáà tí ń rúbọ, nínú wọn ó fi ewúrẹ́ ṣe, wọn fàgùntàn ṣe, wọn fẹ́ yẹlé ṣe, wọn a máa tiẹ̀ lo èèyàn ẹlẹgbẹ́ wọn náà láti ṣe. Ṣùgbọ́n Jésù ò ṣe bẹ́ẹ̀. Ara rẹ̀ gangan ló fi rúbọ. Ohun tá a fi rúbọ ó gbé wọn. Ìdí kejì tí ìrúbọ Jésù fi gbé wọn ju gbogbo tàwọn àlùfáà lọ nù. Ìdí kẹta ó ní pé orísun ká máa fẹranko rúbọ ó yẹpẹrẹ ìfẹranko rúbọ fúnra ara rẹ̀. Ńbo lórísun ìfẹranko rúbọ? Ìfẹranko rúbọ sun jáde láti inú òfin tí ò lè sọ ní di pípé, òfin tá a fún Mósè. Ìfi ẹranko rúbọ ó sun jáde láti inú òfin tí ò lè sọ ní pípé, èyí tá a fi fún Mósè. Tá ẹ bá wo orí 10 ìwé Hébérù tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, ẹsẹ̀ 1 sí 3 a fìdí rẹ̀ múlẹ̀ ńbẹ̀. Ìwé mímọ́ ní ẹsẹ̀ 1, nítorí òfin bí ó ti ní òjìji àwọn ohun rere tí ń bọ̀ láì jẹ́ àwòrán òun pàápàá àwọn nǹkan náà, wọn kò lè fi ẹbọ kan náà tí wọ́n ń rú nígbà gbogbo lọ́dọọdún mú àwọn èèyàn tí ń wá síbẹ̀ sọ wọ́n di pípé. Bí kò ṣe bẹ́ẹ̀, a kì bá ti dá wọn lẹ́kun àti máa rú wọn. Nítorí àwọn tí ń sìn kì bá ti mọ ẹ̀ṣẹ̀, kì bá ti ní ìmọ̀ ẹ̀ṣẹ̀ nígbà tí a bá ti wẹ̀ wọ́n mọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Ṣùgbọ́n nínú ẹbọ wọn ni a kàn ń ṣe ìrántí ẹ̀ṣẹ̀ ní lọ́dọọdún, kò lè mú ẹ̀ṣẹ̀ kúrò. Ìdí ẹlẹ́ẹ̀kẹta tí ìrúbọ Jésù Kristi tó fi ju gbogbo ẹbọ àwọn àlùfáà lọ, òun ni wípé orísun tí ìfi ẹranko rúbọ ti jáde, ìyẹn òfin tó ní kí wọ́n máa fi ẹranko rúbọ, òfin gangan fúnra ara rẹ̀ kò lè sọ ní di pípé, ká tó wá wí ẹranko tá ni a máa fi ní rúbọ. Ìdí ẹlẹ́ẹ̀kẹrin tí ìfi ara ẹni rúbọ Jésù Kristi tó fi gbé wọn ju gbogbo ẹbọ lọ, ó ní pé gbogbo ìfi ẹranko rúbọ kò kójú òṣùwọ̀n láti wẹ ẹ̀ṣẹ̀ ènìyàn mọ́. Ẹ̀jẹ̀ màálù ni o, ẹ̀jẹ̀ àgbò ni o, ẹ̀jẹ̀ ẹtú ni o, ẹ̀jẹ̀ ẹyẹ ni o, kò kójú òṣùwọ̀n láti mú ẹ̀ṣẹ̀ ènìyàn kúrò. Orí 10 ìwé Hébérù sì fìdí rẹ̀ múlẹ̀, ẹsẹ̀ 4. Orí 10 ìwé Hébérù ẹsẹ̀ 4, ẹ̀gbọ́n tó wí ni, ó ní ṣùgbọ́n nínú ẹbọ wọn nì tá à ń ṣe, ẹsẹ̀ 4, nítorí kò ṣeé ṣe, ẹ gbọ́ mi dáadáa, kìí ṣe kó ṣòro ṣe, ẹ gbọ́ mi dáadáa, nítorí kò ṣeé ṣe. Hébérù orí 10 ẹsẹ̀ 4, nítorí kò ṣeé ṣe fún ẹ̀jẹ̀ akọ màálù
àti ti ewúrẹ́ láti mú ẹ̀ṣẹ̀ kúrò. Ìwé mímọ́ sọ pé ó ṣòro ó ṣe. Ẹgbọ́n tí ìwé mímọ́ wí, ìwé mímọ́ sọ pé kò ṣòro ó ṣe. Àmì ìwé mímọ́ sọ pé ó ṣòro ó ṣe. Ìwé mímọ́ ní kò ṣeé ṣe fún ẹ̀jẹ̀ akọ màálù àti ti ewúrẹ́ láti mú ẹ̀ṣẹ̀ kúrò. Àìkójú òṣùwọ̀n ẹ̀jẹ̀ ẹranko ó mú kí ìrúbọ tí Jésù fi ara rẹ̀ ṣe kó gbéwọ̀n ju ìrúbọ tá a fi ẹranko kẹ́ranko ṣe lọ. Ibi tí abala àkọ́kọ́ ẹ̀kọ́ wa tó ti tẹnubodò tó ti mú mi nù. Kókó abala àkọ́kọ́ ẹ̀kọ́ yìí náà sì ni wípé ìfi ara ẹni rúbọ Jésù Kristi òun lolúborí gbogbo ẹbọ ní gbogbo ayé. Kókó kejì nínú abala kejì ẹ̀kọ́ wa èyí tá a pè ní Jésù olórí àlùfáà wa. Jésù olórí àlùfáà wa, ìyẹn la sì rí nínú Hébérù orí 10 ẹsẹ̀ 11 sí 12. Jésù olórí àlùfáà wa, Hébérù orí 10 ẹsẹ̀ 11 sí 12 tí a ti kà lẹ́ẹ̀kan. Ní abala kejì ẹ̀kọ́ wa yìí, ó ní a ti ṣe àtẹnumọ́ àti ìfi òtélé àjùlọ ipò àlùfáà Jésù Kristi lórí ipò gbogbo àlùfáà káàkiri gbogbo ayé. Pàápàá jùlọ lórí ipò àlùfáà Árónì àti gbogbo àwọn tó jẹ lẹ́yìn rẹ̀. Iṣẹ́ àlùfáà Jésù Kristi, ipò àlùfáà Jésù Kristi ó ga jù ti Árónì lọ, ó ga jù ti gbogbo àwọn àlùfáà lọ fún àwọn ìdí wọ̀nyí tá a rí nínú àyọkà Bíbélì wa tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí. Ipò àlùfáà Jésù Kristi ó jù ti Árónì lọ àti gbogbo àlùfáà káàkiri ayé nítorí iṣẹ́ àṣepé tí Jésù fi po àlùfáà rẹ̀ ṣe. Ipò àlùfáà Jésù Kristi ó jù ti Árónì àti gbogbo àlùfáà lọ nítorí ẹbọ ìrúbọ iṣẹ́ àṣepé èyí tí Jésù fi ipò àlùfáà rẹ̀ ṣe. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 11 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí, Hébérù orí 10 ẹsẹ̀ 11 àti ẹsẹ̀ 12, ìwé mímọ́ sọ fún wa ń bẹ̀ wípé àti olúkúlùkù àlùfáà wọ́n ń dúró lójoojúmọ́, wọ́n ń ṣèṣe, wọ́n ń ṣe ẹbọ kan náà nígbàkúùgbà tí kò lè mẹ́sẹ̀ kúrò láíláí. Gbogbo ẹbọ táwọn àlùfáà ń rú kò mẹ́sẹ̀ kúrò. Ẹsẹ̀ 12 wá ní ṣùgbọ́n òun, Jésù là ń sọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n òun Jésù Kristi lẹ́yìn ìgbà tí ó rú ẹbọ kan fún ẹ̀ṣẹ̀ títí láé, ó jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run. Ohun kan àkọ́kọ́ tó mú kí ipò àlùfáà Jésù Kristi kó ju gbogbo àlùfáà lọ ó ní pé ìrúbọ kan ṣoṣo tó ṣe, ó ṣe àṣepé ó mú ẹ̀ṣẹ̀ kúrò pátápátá. Nígbà tí gbogbo ẹbọ táwọn àlùfáà ń ṣe lójoojúmọ́ lọ́dọọdún kò mẹ́sẹ̀ kúrò. Ohun kan kejì tó mú ipò àlùfáà ti Jésù Kristi ju gbogbo àlùfáà lọ bẹ̀rẹ̀ látorí Árónì ó ní pé ohun tí Jésù fi ṣe ẹbọ náà ó ṣe iyebíye. Ìṣe iyebíye ohun tí Jésù fi rúbọ ló mú kí ipò àlùfáà rẹ̀ kó ga kó mọ̀ sí irú ẹ̀. Tẹ́ ẹ bá wo ẹsẹ̀ 13 àti 14 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ ọ̀hún, Hébérù orí 10 ẹsẹ̀ 13 àti 14, ìwé mímọ́ ní láti ìgbà náà lọ ó ń retí títí a ó fi àwọn ọ̀tá rẹ̀ sí àpótí ìtìsẹ̀ rẹ̀, nítorí pé nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé láéláé. Nípa ẹbọ kan ó ti mú àwọn tí a sọ di mímọ́ pé láéláé. Dojúmọ́ lọ́dọọdún làwọn àlùfáà máa rúbọ, ṣùgbọ́n ẹbọ tí wọn ò sẹ́ni kankan di pípé rí. Ṣùgbọ́n Jésù Kristi, torí pé táwọn àlùfáà fi ń rúbọ ẹ̀jẹ̀ ẹranko ni, kì í ṣe ẹ̀jẹ̀ ara wọn, ṣùgbọ́n Jésù Kristi ẹ̀jẹ̀ ara rẹ̀ ló fi ṣe ìtùtù fún ẹ̀ṣẹ̀ aráyé. Títorí náà ipò àlùfáà Jésù Kristi kì í ṣe ẹlẹgbẹ́ ti Árónì. Ipò àlùfáà Jésù Kristi
ó ju gbogbo àlùfáà kálùfáà lọ jákèjádò gbogbo àgbáyé. Ipò àlùfáà Jésù Kristi ó ju ti Árónì àti gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ lọ. Nítorí pé ohun tó fipò àlùfáà rẹ̀ ṣe, ó ń ṣiṣẹ́ títí dìsinsìnyí, yóò sì máa ṣiṣẹ́ títí ayérayé ni. Ó ń sọ ní di pípé, ó sì ń ṣàfọ̀mọ́ ẹ̀ṣẹ̀ nínú ayé gbogbo àwọn tó bá gbàgbọ́. Ibi tí abala kejì ẹ̀kọ́ wa tó náà ti tẹnubodò tó ti mú mi nù. Ẹ má gbàgbé, abala àkọ́kọ́ ó fòtélé wípé ẹbọ tí Jésù rú lẹ́ẹ̀kan ṣoṣo ó ju gbogbo ẹbọ lọ. Abala kejì yìí ó fòtélé wípé ipò àlùfáà Jésù Kristi ó ju gbogbo àlùfáà káàkiri gbogbo ayé lọ. Abala kẹta tó wá jẹ́ abala ẹ̀kọ́ wa òun la pè ní dídi ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin. Abala kẹta ẹ̀kọ́ wa nù, dídi ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin. Eléyìí tá a rí nínú ìwé Hébérù orí 10 ẹsẹ̀ 19 sí 25. Hébérù orí 10 ẹsẹ̀ 19 títí dé 25. Ní abala kẹta tó gbẹ̀yìn ẹ̀kọ́ yìí, òun ni a wá ti ṣe àfàyọ àwọn ìgbésẹ̀ tó yẹ kí ọmọlẹ́yìn Kristi ó gbé lẹ́yìn tí ó bá ti ní ìlóye irú ẹbọ tí Jésù fara ẹ̀rù àti ipò àlùfáà tí Jésù Olúwa wa tó dì mú àti àṣeyọrí iyebíye ètùtù tó fi ara rẹ̀ ṣe fún ẹ̀ṣẹ̀ wa. Ṣé rí ìwé Hébérù? Ó jẹ́ ìwé tá a kọ sí àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n jẹ́ Júù, tí ìgboyà wọn tí ò tó nǹkan nínú ìgbàgbọ́ wọn. Nítorí kíni? Torí ìpèníjà tí wọ́n ń là kọjá. Àwọn kan náà wọ́n tiẹ̀ ń padà sẹ́yìn kúrò nínú ìgbàgbọ́ torí wípé àwọn Júù ẹlẹ́gbẹ́ wọn tí wọn ò gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wọn, wọ́n ń fòòró ayé wọn. Ìfòòró yìí ti sọ àwọn míì nínú wọn gan di ṣekúṣẹyẹ. Ìgbógun tì tí àwọn aláìgbàgbọ́ Júù ẹlẹ́gbẹ́ wọn ń gbógun tì wọ́n, ó ti sọ àwọn míì di ẹsẹ̀ kan ńlé ẹsẹ̀ kan lóde. Ìdí nìyí tí òǹkọ̀wé Hébérù tó fi ní láti kọ̀wé láti ṣí wọn níyè sí àjùlọ ipò àlùfáà Jésù Kristi, sí àjùlọ ìfi ara ẹni rúbọ Jésù Kristi lórí Árónì àti gbogbo ẹbọ táwọn àlùfáà máa ń rú. Èyí táwọn tí wọ́n jẹ́ Júù tí wọn ò gba Jésù lólúwa àti olùgbàlà wọn tí wọ́n gbára lé. Nípasẹ̀ ìfara ẹni rúbọ Jésù Kristi, a ti mú wa súnmọ́ Ọlọ́run pẹ́kípẹ́kí. Ibi mímọ́ tí í ṣe àmì ìwàláàyè Ọlọ́run, èyí tó jẹ́ pé olú àlùfáà nìkan ṣoṣo ló lè wọbẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo lọ́dún pẹ̀lú ẹ̀jẹ̀ màálù, pẹ̀lú ẹ̀jẹ̀ ewúrẹ́, pẹ̀lú ẹ̀jẹ̀ àgùntàn. Jésù Kristi ti la ọ̀nà fún gbogbo ẹni tó bá gbà á gbọ́ láti máa wọbẹ̀ nípa fífi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa. Eléyìí ni ẹsẹ̀ 19 títí dé 21 ìwé Hébérù tá a ti ń kẹ́kọ̀ọ́ yìí fìdí rẹ̀ múlẹ̀. Hébérù orí 10 ẹsẹ̀ 19. Ẹ̀gbọ́n tí ìwé mímọ́ wí: ará, ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ Jésù. Ẹ gbọ́ mi dáadáa. Ará, ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ Jésù, kìí ṣe nípa òdodo ara wa, kìí ṣe nípa iṣẹ́ rere wa, kìí ṣe nípa àṣẹ̀dá wa, ṣùgbọ́n nípa ẹ̀jẹ̀ Jésù ńlá fi lè wọ ibi mímọ́. Ẹsẹ̀ 20, nípa ọ̀nà tuntun àti ààyè tí ó yà sí mímọ́ fún wa, àti láti kọjá aṣọ òkèlè òní, èyí ni ara rẹ̀, àti bí a ti fi àlùfáà gíga lé orí ilé Ọlọ́run. Nínú ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí, kókó ohun tí
ìwé mímọ́ ń sọ fún wa ni pé Jésù Kristi ti la ọ̀nà láti tọ̀ Ọlọ́run lọ nígbàkúùgbà nípa fífi ara rẹ̀ ṣe ìrúbọ lórí igi àgbélébùú. Tẹ́ ẹ bá sì gbàgbé, níjẹjọ náà tọ́ka sí nínú ẹ̀kọ́ wa tìjẹjọ wípé nígbà tí Jésù gbẹ́mìí mì lórí igi àgbélébùú, ní ìṣẹ́jú akàn tó gbẹ́mìí mì yẹn, òun náà ni aṣọ òkèlè tó pààlà láàrin ibi mímọ́ àti ibi mímọ́ jùlọ ló fàya láti òkè délẹ̀ gbọ̀n. Èyí tí ń ṣe àpẹẹrẹ wípé ọ̀nà ńlá fún gbogbo ènìyàn láti tọ̀ Ọlọ́run lọ nígbàkúùgbà. Ṣé Bíbélì yín wà lọ́wọ́ yín? Ẹ jẹ́ àjọjọ tó tún kà. Mátíù ló wà, orí 7 27. Mátíù orí 7 ẹsẹ̀ 50 àti 51 50 and 51. Bíbélì ní Jésù sì tún kígbe ní ohùn rara, ó jọ̀wọ́ ẹ̀mí ara rẹ̀ lọ́wọ́. Ẹsẹ̀ 51 wá ní, sì wò ó, aṣọ ìkélé tẹ́ḿpìlì sì ya sí méjì látòkè délẹ̀ gbọ̀n, látòkè dé ìsàlẹ̀. Yíya tá sọ ìkélé tẹ́ḿpìlì ya yìí ó sàmì wípé ẹnikẹ́ni lè wọnú ibi mímọ́ jùlọ olú àlùfáà máa wọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ní ọdún pẹ̀lú ẹ̀jẹ̀ àgùntàn àtẹ̀jẹ̀ màálù àtẹ̀jẹ̀ ewúrẹ́. Ẹnikẹ́ni lè wọ ọbẹ̀ láti sìn yìí lọ. Ṣùgbọ́n bí aṣọ ìkélé ti fàyàhùn láti la ọ̀nà fún gbogbo èèyàn láti wọ ọbẹ̀, bẹ́ẹ̀ náà ni ara Jésù náà fàya pẹ́rẹpẹ̀rẹ. Ẹ má gbàgbé, ara Jésù fàya pẹ́rẹpẹ̀rẹ nípa lílù táwọn ọmọ ogun Róòmù lù ú lálùfàyà, nípa èso ọwọ́ ọ̀tún àti èso tá a fi kàn má gbélébùú. Ara rẹ̀ fàya nípa ọ̀kọ̀ tá a fi gún ẹ̀gbẹ́ rẹ̀. Ara rẹ̀ fàya nípa dé ẹ̀gún tá a fi dé lórí. Eléyìí ń fi hàn wá bí Jésù ti fa ara rẹ̀ sílẹ̀ fún fífàya kó lè la ọ̀nà fún wa dé ọ̀dọ̀ Ọlọ́run. Irú ìrúbọ ńlá wo lèyí? Irú àlùfáà tí ò mọ tara rẹ̀ nìkan wo lèyí? Jésù ní ọrẹ ẹbọ, òun lẹbọ. Jésù náà sì ní àlùfáà tó rú ẹbọ náà. Nítorí ìfaraẹnirúbọ Jésù Kristi yìí, abala kẹta ẹ̀kọ́ wa yìí, ó wá ń pe gbogbo àwa tá a gbà á gbọ́ níjà láti ṣe nǹkan mẹ́rin. Torí pé Jésù ti fi ara rẹ̀ rúbọ lórí igi àgbélébùú, torí pé a ti fa gbogbo ara rẹ̀ ya, èso ti fà á ya, adé ẹ̀gún ti fà á ya, idà ti fà á ya, ọ̀kọ̀ ti fà á ya. Abala kẹrin ẹ̀kọ́ wa yìí wá ń pè wá pé àwa tá a gbà á gbọ́ lólúwa àti olùgbàlà wa ká ṣe nǹkan mẹ́rin. Àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ìkíní nínú rẹ̀ sì ni pé ká lo àǹfààní títọ̀ Ọlọ́run lọ tààrà nípa ìfàyà ara ẹni èyí tí Jésù Kristi Olúwa wa ṣe, nípa ọ̀nà tí Jésù Kristi Olúwa wa là fún wa. Abala tó gbẹ̀yìn ẹ̀kọ́ wa yìí ń fi sọ fún wa wípé ọ̀nà ti là fún gbogbo ènìyàn láti tọ̀ Ọlọ́run lọ láì jẹ́ pa ní láti gbọ̀nà ọ̀dọ̀ alárinà kankan. Ṣáájú ikú, ìsìnkú àtàjíǹde Jésù Kristi, gbogbo àwọn ọmọ Ísírẹ́lì bí wọn ò bá tí dọ́dọ̀ àlùfáà, ọ̀rọ̀ wọn ò ní dọ́dọ̀ Ọlọ́run. Ṣùgbọ́n Jésù Kristi ń gbò fara ìrúbọ, ó lànà fún wa láì tọ̀ ọ̀nà àdọ̀ àlùfáà lọ, a lè dọ́dọ̀ Ọlọ́run, a lè ké pé bàbá tí ó sì dá wa lóhùn. Ìdí nìyẹn tí ẹsẹ̀ 22 orí 10 ìwé Hébérù tá a ti ń kẹ́kọ̀ọ́ fi wí pé ẹ jẹ́ ká fi òtítọ́ ọkàn súnmọ́ tòsí ní ẹ̀kúnrẹ́rẹ́ ìgbàgbọ́, kí a sì wẹ ọkàn wa mọ́ kúrò nínú ẹ̀rí ọkàn búburú, kí a sì fi omi mímọ́ wẹ ara wa mọ́, ká fi wẹ ara wa nù. Èéṣe? torí gbogbo tá a nílò láti tọ̀ bàbá lọ, ó ní Jésù ti fi ara rẹ̀ ṣe, fífàya ẹ̀yà ara rẹ̀ ṣe. Ló ti fi ẹ̀jẹ̀ ara rẹ̀ tá a ta sílẹ̀ lórí igi àgbélébùú ṣe. Ló ti fi ikú oró orí àgbélébùú ṣe.
ẹ jẹ́ á lo àǹfààní yìí láti tọ Ọlọ́run lọ tààrà láìsí pàgbànàdọ̀ alárinà, láìsí ìdènà kankan. Kókó àkọ́kọ́ èyí tábàlà kẹta ẹ̀kọ́ wa tó ń pàkíyèsí wa sínú. Kókó kejì tó ń pàkíyèsí wa sí ni pé gbogbo ẹni tó bá ti gba Jésù Kristi lólúwa àti olùgbàlà rẹ̀ kó di ìgbàgbọ́ rẹ̀ àti ìrètí rẹ̀ nínú Jésù Kristi kó dì í mú ṣinṣin láì ní fi ṣe ìlàkọjá rẹ̀ nínú ayé. Tẹ́ bá wo ẹsẹ̀ 3 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ hùn, Hébérù orí 10 ẹsẹ̀ 3 ìwé mímọ́ ní ẹ jẹ́ kí a di ìjẹ́wọ́ ìrètí wa mú ṣinṣin láì síyèméjì. Èéṣe tá a fìdí mú? Nítorí pé olóòótọ́ lẹni tó ṣèlérí. Ìrìn àjò ọmọlẹ́yìn Kristi ó ń kún fún onírúurú ìpèníjà, ṣùgbọ́n bí ìpèníjà yẹn ti lè wọ̀ ọ́ pọ̀ tó, ẹ̀kọ́ wa yìí ń pè wá wípé nítorí ìfaraẹnirúbọ Jésù Kristi kí a di ìjẹ́wọ́ ìgbàgbọ́ wa ká dì í mú ṣinṣin, torí pé ó ń padà bọ̀ bó ti ṣèlérí. Olóòótọ́ sì lẹni tó ṣèlérí. Ohun kan kẹta tí ìfi-ara-ẹni-rúbọ Jésù Kristi tó ń pàkíyèsí wa sí nínú ẹ̀kọ́ wa yìí ní ẹsẹ̀ 24 ìwé tá a ti ń kẹ́kọ̀ọ́ yẹn lọ́wà, òun náà sì ni pé ó ń pè wá pé ká máa ru ara wa sókè sí ìfẹ́ àti iṣẹ́ rere. Ìfẹ́ àti iṣẹ́ rere. Ẹsẹ̀ 24 ní ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti ru ara wa sí ìfẹ́ àti iṣẹ́ rere. Gbogbo ìgbésẹ̀ Ọlọ́run fún ètò ìgbàlà tó ṣe fún gbogbo ènìyàn ó dá lórí ìfẹ́ Ọlọ́run sí wa. Gbogbo ètò Ọlọ́run fún ìgbàlà gbogbo ènìyàn, fún ìràpadà gbogbo ènìyàn sọ́dọ̀ ara rẹ̀ ó dá lórí ìfẹ́ Ọlọ́run. Ìdí nìyẹn tí ìwé ìrere Jọ́ọ̀nù orí 3 ẹsẹ̀ 19 fi ní torí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, kí ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa ṣègbé ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Bí Ọlọ́run bá wá fẹ́ wa tó báyìí, ará, ẹ̀kọ́ wa yìí ń kọ́ wa pé kí àwa náà fẹ́ràn ara wa. Torí náà ẹsẹ̀ 24 lẹ́ẹ̀kan sí, ó ní ẹ jẹ́ kí a yẹ ara wa wò láti ru ara wa sókè sí ìfẹ́ àti iṣẹ́ rere. Nǹkan kẹrin èyí tí ìfara-ẹni-rúbọ Jésù Kristi tó pè fún òun ni pé ó pè fún wípé ká mú ìbákẹ́gbẹ́pọ̀ àti ìjọsìn papọ̀ nínú ìjọ lọ́kùnkúndùn. Ẹsẹ̀ 5-30 ìwé Hébérù tá a ti ń kẹ́kọ̀ọ́ ẹsẹ̀ 10 ló fìdí rẹ̀ múlẹ̀. Ká mú ìbákẹ́gbẹ́pọ̀ ìjọsìn papọ̀ nínú ìjọ lọ́kùnkúndùn. Ẹsẹ̀ 25 ní kí a má máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn, ṣùgbọ́n kí a máa gba ara wa níyànjú pẹ̀lúpẹ̀lú bí ẹ̀yin ti rí i pé ọjọ́ ní ń súnmọ́ ìtílé. Gẹ́gẹ́ bí àṣà àwọn ẹlòmíràn, ó ń fi hàn wá wípé nítorí ìpèníjà tí àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n jẹ́ Júù yìí ń là kọjá, ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti ń sún sẹ́yìn. Wọn ò wá sínú ìjọsìn mọ́, wọ́n ti ń fẹsẹ̀ yìn délé. Ṣùgbọ́n ẹ̀kọ́ yìí kọ́ wa wípé ká mú ìbákẹ́gbẹ́pọ̀, ká mú ìjọsìn papọ̀ nínú ìjọ Ọlọ́run, ká mú lọ́kùnkúndùn. Ìrìn àjò Kristẹni kì í ṣèrìn àdárìn. Ìdí nìyí tí Jésù fi kọ́ ìjọ rẹ̀. Àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yìí ó ní ìjẹ́ àlùfáà àti ìfi-ara-ẹni-rúbọ Jésù Kristi pè fún nínú ayé àwọn tí wọ́n gbà á gbọ́, kí wọ́n lo àǹfààní títọ̀ Ọlọ́run lọ tààrà, torí pé Ọlọ́run Jésù Kristi nípa ìfara-ẹni-rúbọ rẹ̀ ó ti lànà fún wa. A lè wọ ibi mímọ́ jùlọ, a lè tọ̀ Ọlọ́run lọ nígbàkúùgbà, a lè ké pe Baba yóò sì gbọ́. Ká di ìgbàgbọ́ wa àti ìrètí wa nínú Jésù mú ṣinṣin láì ní fi ṣe tá ń là kọjá, torí pé bí ọjọ́ òní bá tiẹ̀ korò, ọjọ́ ọ̀la yóò dára. Ká ru ara wa sókè sí ìfẹ́ àti iṣẹ́ rere, torí pé lórí ìfẹ́ òun lọ́lọ́run ti ṣètò ìgbàlà wa. Bọ́lọ́run bá wa fẹ́ wa tó bẹ́ẹ̀, ó yẹ káwa náà fẹ́ràn ara wa.
ká mú ìbákẹ́gbẹ́pọ̀ àti ìjọsìn papọ̀ nínú ìjọ Ọlọ́run ká mú lọ́kùnkúndùn, ká má máa kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀. Ìrìn àjò Kristẹni kì í ṣe àdárìn. Ibi tẹ́kọ̀ọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi ò nìyẹn. Ṣùgbọ́n ká tó máa lọlé, ẹ jẹ́ kí n ṣàtẹnumọ́ àwọn kókó ẹ̀kọ́ tá a lè rí dìmú fún ìgbé ayé ọmọlẹ́yìn Kristi ojoojúmọ́ nínú ẹ̀kọ́ yìí. Kókó àkọ́kọ́ tí mo sì fẹ́ tẹnumọ́ òun náà ni wípé Jésù Kristi òun ni àlùfáà tí ò sírú rẹ̀. Kò sírú rẹ̀ rí, kò sì lè sírú rẹ̀ mọ́. Gbogbo àlùfáà pátápátá ṣáájú Jésù Kristi, lẹ́yìn Jésù Kristi, wọ́n lè fẹ́ràn rúbọ, wọ́n lè fẹ̀yẹ rúbọ, kódà wọ́n lè fi ìyàn rúbọ, ṣùgbọ́n wọn ní fara wọn rúbọ. Jésù Kristi lẹ́nìkan ṣoṣo náà tó fi ara, òun ní àlùfáà náà tó fi ara rẹ̀ rúbọ. Nítorí náà Jésù òun ní àlùfáà tí ò sírú rẹ̀ rí, tí ò sì tún lè sírú rẹ̀ mọ́. Tó bá wá rí bẹ́ẹ̀, ìfaraẹnirúbọ rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ló mú ẹ̀ṣẹ̀ gbogbo ayé lọ. Ìfaraẹnirúbọ rẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ló mú ẹ̀ṣẹ̀ gbogbo ayé lọ. Kókó ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀kọ́ wa yìí òun náà ni wípé kò sí ẹ̀jẹ̀ mìíràn tó lè ṣe àfọ̀mọ́ ẹ̀ṣẹ̀ yàtọ̀ fún ẹ̀jẹ̀ Jésù Kristi nìkan. Èyí tá a ta sílẹ̀ fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn lẹ́ẹ̀kan ṣoṣo. Torí náà, bàbá àti màmá tí ń gbọ́ mi nínú ilé, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nínú ilé àbí nínú iṣẹ́ àbí bí yòówù tẹ́ ẹ wà, mò ń pè yín sí ìpinnu lákòókò yìí láti gbé ìgbàgbọ́ yín ró nínú Jésù Kristi, láti ṣe àfọ̀mọ́ ẹ̀ṣẹ̀ yín àti láti bá Ọlọ́run làjà. Torí wípé kò sí ohunkóhun, kò sí ẹ̀jẹ̀kẹ́jẹ̀ tó lè ṣàfọ̀mọ́ ẹ̀ṣẹ̀ fún ẹnikẹ́ni nínú ayé yìí ju ẹ̀jẹ̀ Jésù lọ. Ìyẹn mú mi rántí ọ̀kan nú àwọn orin wa, kí ló lè wẹ̀ṣẹ̀ mi nù? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Kí ló lè wẹ̀ṣẹ̀ mi nù? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Kí ló tún lè wò mí sàn? Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ iyebíye tó mú mi fún bí snow, kò sísun mìíràn mọ́. Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Fún wẹ̀nùmọ́ mi kò rí, kàn mí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Ohun tí mo gbẹ́kẹ̀lé fún dáríjì lẹ́jẹ̀ Jésù. Ẹ̀jẹ̀ iyebíye tó mú mi fún bí snow, kò sísun mìíràn mọ́. Kò sí lẹ́yìn ẹ̀jẹ̀ Jésù. Kò sí ìsun mìíràn, kò sí ẹ̀jẹ̀ mìíràn tó lè ṣe àfọ̀mọ́ ẹ̀ṣẹ̀ ju ẹ̀jẹ̀ Jésù lọ. Tó náà bó bá ń gbọ́ mi tó tí ìfàyè rẹ fún Jésù, ó sì tún wà nú ẹ̀ṣẹ̀ rẹ, ó sì ṣègbé síbẹ̀. Ọ̀nà kan ṣoṣo tó fi ní ṣègbé síbẹ̀, òun náà ni kó gbé ìgbàgbọ́ rẹ ró nínú Jésù, ẹni tó ti fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ rẹ àti gbogbo ayé. Kókó kẹta tí mo fẹ́ tẹnumọ́ nínú ẹ̀kọ́ yìí òun ni pé nítorí pé Jésù ti la ọ̀nà tààrà lọ sọ́dọ̀ Ọlọ́run nípa ìfi ara rẹ̀ rúbọ fún wa. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká súnmọ́ Ọlọ́run nínú ìjọsìn àti ṣíṣiṣẹ́ tọkàntọkàn àti òtítọ́ ọ̀nù. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká súnmọ́ Ọlọ́run. Ìyẹn mú mi rántí orin kan nínú ìwé orin wa, mo sún mọ́ Ọlọ́run, mo sún mọ́ ọ, bó tilẹ̀ ṣe pọ́njú ló mú mi wá, síbẹ̀ orin mi jẹ́ mo sún mọ́ Ọlọ́run, mo sún mọ́ ọ. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká súnmọ́ Ọlọ́run torí Jésù ti la ọ̀nà
àti súnmọ́ Ọlọ́run fún wa nípa fífi ara rẹ̀ rúbọ. Lọ́nà kẹrin, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ohun yòówù tó lè dé nínú ìrìn àjò ìgbàgbọ́ wa, ohun yòówù tó lè dé nínú ìrìn àjò ìgbàgbọ́ wa, ká di ìgbàgbọ́ àti ìrètí wa nínú Jésù, ká dì í mú ṣinṣin, ká má bojú wẹ̀yìn, ká má ṣiyèméjì. Bí ọjọ́ òní bá tiẹ̀ korò, bàbá àti màmá, ẹ̀gbọ́n àtàbúrò tí ń gbọ́ mi nínú ilé, ọjọ́ ọ̀la ó dára. Ohun yòówù tó lè dé nínú ìrìn àjò ìgbàgbọ́ rẹ, má bojú wẹ̀yìn, torí ẹni tó ṣe ìlérí olótìtọ́ ni. Lọ́nà karùn-ún, ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé bí Ọlọ́run bá fẹ́ wa tó báyìí gẹ́, tó fi ẹ̀mí rẹ̀ rúbọ fún wa, tí Jésù fi ẹ̀mí rẹ̀ ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wa, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé káwa náà fẹ́ ọmọnìkejì wa, ká sì kún fún iṣẹ́ rere nígbà gbogbo. Bí Ọlọ́run bá fẹ́ wa tó báyìí, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé kí àwa náà fẹ́ràn ara wa, ká sì kún fún iṣẹ́ rere. Lọ́nà kẹfà, ẹ̀kọ́ yìí ń kọ́ wa pé ká mú ìbákẹ́gbẹ́ pọ̀, ìjọsìn papọ̀ pẹ̀lú àwọn ọmọlẹ́yìn Kristi, ká mú lọ́kùnkúndùn. Bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ìrìn àjò gbàgbọ́ kì í ṣàdánì. Ìrìn àjò gbàgbọ́ kì í ṣàdánì. Ìdí nìyí tí Jésù fi wípé lórí àpáta yìí, lórí ìjẹ́wọ́ ìgbàgbọ́ Pétérù yìí, ńlèmi ó kọ́ ìjọ mi lé, ẹnu ọ̀nà ọ̀run àpáàdì kò sì ní lè borí rẹ̀. Torí ìdí èyí, gbogbo àwa tó jẹ́ pé apẹ́lẹ́yìn là á máa jẹ́ nínú ìjọ, ẹ jẹ́ á jáwọ́. Gbogbo àwa tó jẹ́ pé ṣàìsá ni wá nínú ṣọ́ọ̀ṣì, ẹ jẹ́ á jáwọ́. Ẹ̀kọ́ yìí ń kọ́ wa wípé ká mú ìbákẹ́gbẹ́ pọ̀ àti ìjọsìn papọ̀ nínú ilé mímọ́, ká mú lọ́kùnkúndùn. Ní ìparí lọ́sẹ̀ yìí, ẹ̀kọ́ yìí ń rán wa létí pé Jésù ń padà bọ̀. Ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì, kì í ṣe láti wá ṣètùtù fún ẹ̀ṣẹ̀ mọ́. Ó ń padà bọ̀ lẹ́ẹ̀kejì láti kó àwa àyànfẹ́ relé ni. Jésù tún ń padà bọ̀ lẹ́ẹ̀kejì, kì í ṣe láti wá ṣètùtù mọ́, ṣùgbọ́n láti wá kó àwa àyànfẹ́ rẹ̀ relé ni. Ká lọ gbá èrè ìrìn àjò ìgbàgbọ́ wa pẹ̀lú Ọlọ́run. Ìyẹn mú mi rántí ọ̀kan nínú àwọn orin wa tí màá kọ kẹ́yìn lónìí, èyí tó ní gbà Jésù bá dé láti pín èrè. Gbà Jésù bá dé láti pín èrè, bójọ́sán tàbí lóru, yóò hárí wa níbi tá a gbé ń sọ̀nà, pẹ̀lú àtùpà wa tí ń tàn. A lè wí pé àmúratán ara láti lọ sílé dídán, yóò bá wa níbi tá a gbé ń sọ̀nà dúró, tít'Olúwa yóò fi dé. Bí lówùúrọ̀ ní àfẹ̀mọ́júmọ́ ni yóò pè wá lọ kọ̀ọ̀kan. Gbà tá f'Olúwa lẹ́bùn wa padà, yóò wá dáhùn pé ó ṣeun. A lè wí pé àmúratán ara láti lọ sílé dídán, yóò bá wa níbi tá a gbé ń sọ̀nà dúró, tít'Olúwa yóò fi dé. Jésù ń padà bọ̀. Má jẹ́ ó bá ọ lójijì, má jẹ́ ó bá ọ lójú oorun, má jẹ́ ó bá ọ láì múra sílẹ̀. Dúró títí yóò fi dé. Ibi tí ẹ̀kọ́ wa tọ̀sẹ̀ yìí tó ti tẹnubodò tó ti mú mi nìyẹn. Ẹ ṣé tẹ́ ń gbọ́ wa. Bí ẹ̀kọ́ yìí bá bùkún fún yín, ẹ jọ̀wọ́ ẹ pín pẹ̀lú àwọn ẹlòmíràn nínú ẹ̀rọ ayélujára yín, ní àwùjọ yín, nínú ìjọ yín, níbi gbogbo. Bí ẹ bá sì fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí orí ẹ̀rọ WhatsApp yín tààrà lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà WhatsApp yìí: àmì àròpọ̀ 2 3 4 8 1 3 2 9 2 àtàrùn 2. Tí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sórí WhatsApp yín tààrà lọ́sọ̀ọ̀sẹ̀, ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sí wa lórí nọ́mbà WhatsApp yìí: àmì àròpọ̀ 2 3 4
ẹ̀jọ ọ̀kan mẹ́ta ẹ̀ta èjì ẹ̀sán méjì àtàrún méjì +2 3 4 81 11 32 99 55. tí ẹ bá fẹ́ ká máa fi fọ́nrán ẹ̀kọ́ yìí ránṣẹ́ sí yín lọ́sọ̀ọ̀sẹ̀ lórí WhatsApp yín ẹ tẹ àtẹ̀jíṣẹ́ sórí nọ́mbà yìí +2 3 4 81 11 32 99 55. títí ọ̀sẹ̀ tí ń bọ̀ tá ó tún máa pàdé mo fà yín lé Ọlọ́run Olódùmarè àti àwọn olùkọ́ wa nínú ilé ẹ̀kọ́ ìjọ ìsinmi wa ìjọ kọ̀ọ̀kan lọ́wọ́ mo fà yín lé wọn lọ́wọ́. àdúrà mi ni pé gbàtà bá ń kẹ́kọ̀ọ́ yìí lọ́jọ́ Olúwa tí ń bọ̀ ọjọ́ 6 oṣù 3 okòólélẹ́gbàá ọdún àtẹyọ 5 yìí Olúwa ó ṣí wa ń yè jù báyìí lọ láti rí òtítọ́ ọ̀rọ̀ rẹ̀ yóò sì ràn wá lọ́wọ́ láti má jẹ́ akẹ́kọ̀ọ́ tàbí olùkọ́ nìkan bí kò sí olùṣe ọ̀rọ̀ náà. ẹ jẹ́ ká tètè dé sílé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi wa ẹ jẹ́ ká kópa ribiribi gbogbo wa ó sì dá lábòkún fún papọ̀. títí a ó tún pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ ire àti àánú yóò máa bá wa gbé títí láéláé. ẹ ṣé púpọ̀.